Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí wa ní méje mẹ́jọ o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà ní òkè òkun. Ẹ rọ̀wọ́ mú. Ẹ rí ṣe ọ̀nà yín ọ̀la. Ẹ ní parẹ́ májò. Ẹ ní jòsájò àjò jò fún yín. Ẹni ọba jò sájò wọn ní lágbájá 20 ọdún nìyí tó ti lọ Amẹ́ríkà, èyí ilé kọ̀kọ́ èyí ilẹ̀ kọ̀ra tí wọn bá níbo ní tó ń gbé wọn níta ní sùn. Gbogbo etí tó bá gbọ́ mi ayé yín ò ní rí bẹ́ẹ̀. Ẹ ní gbáyé mánéèjì. Ìka wá mí sí ayé òní náà sí yín. Ẹ ní wà bákan náà bí omi adágún. Ẹ rí gbogbo ọmọ Yorùbá tó wà nígbèrí ọ̀sà. Nàìjíríà ni, Kútọnu ni, Abidjan ni, Ghana ni, Niger ni, Liberia ni, bẹ́ẹ̀ lọ. Jámánì ní gbogbo ní gbogbo àgbáńlá ayé. Á dára fún yín, kò ní dàálẹ̀ mọ́ yín lọ́wọ́. Gbogbo kòtò tí ọ̀tá gbẹ́ kalẹ̀ wọ́n jì sí tọmọtọmọ. Èròǹgbà kan ló bá alákàn. Ó wá yẹ̀pẹ̀ jáde, ó fẹ́ fi kọ́lé ni, kò sì rí yẹ̀pẹ̀ náà fi kọ́lé. Gbogbo ẹni tí ń torí yín sáré wọlé aláwo, sọ wọlé ọlọ́pẹ̀, gbogbo ohun tí wọ́n ṣe, àwọn náà wọ́n bẹ̀rẹ̀ gbé. Ẹ sàmí tọmọtọmọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtumọ̀ àlá tó péye. Tí àgbàrá ńlá bá ń gbé èèyàn lọ, kí ló túmọ̀ sí? Gbogbo etí tí ń gbọ́ mi o, àgbàrá ayé ò ní gbé yín lọ. Wèrè èèyàn ní sọ pé àlágọ̀. Wèrè èèyàn ní sọ pé àlágọ̀. Èdèrè kan bẹ, ẹnìkan sọ fún pé òun máa lálàyé pé òun ń bára òun ní sùkúù tóun ti kàwé láti bí 20 ọdún. Tóun ti kú gbogbo gbàlú máa kódà bóun sùn lọ́sàn-án wọn bára òun máa ní wọ́n ní kọ́ lọ ra báàgì tuntun wọn lọ́fẹ́ bẹ̀rẹ̀ skul wọ́n fẹ́ ka skul sí nìyẹn. Ẹ̀rí nǹkan ẹ̀rẹ́ ni wọ́n fọ̀rọ̀ lọ. Inú ìpọ́njú burúkú ló ń tọ̀hún sí wa. Láì mọ̀ pé ayé ti dá a dúró, wọ́n dá a dúró tògótògbó ẹ̀wọ̀n òjì orí bi lọ. Wọ́n ti àkáǹtì rẹ̀. Ìyá jẹun tẹ̀wọ́n àjẹdálẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ìyá ò ní jẹ yín o. Tí àgbàrá òjò bá ń gbé ni lọ, àgbàrá ńlá báyìí tí bá ń gbé ni lọ, kì í ṣe àlá tó dáa o. Kì í ṣe àlá tó dáa. Kì í ṣe àlá tó dáa. Ìrìn àjò ń tọ̀hún, ìnira ọ̀pọ̀ mẹ́ẹ̀. Ó ń tọ̀ wọ́n máa tinú ogun bọ́nú ogun ni. Wọ́n máa tinú ogun bọ́nú ogun ni. A máa wá tu àwà láyè ní ṣẹṣẹṣẹ. Tó bá jẹ́ pé bí àgbàrá yìí ṣe ń gbé lọ, ó rí nǹkan dìmú. Ẹ gbọ́, ó rí nǹkan dìmú tó fi yọ kúrò ńbẹ̀ báríkà rẹ̀. Èyí tí jẹ́ pé ó fèsì ṣòro díẹ̀, ṣùgbọ́n ò ní pẹ́ bọ́ kúrò ní ogun náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí àgbàrá yìí ṣe ń gbé ohun tọ̀hún lọ, kò rí nǹkan kan dìmú.
ń pariwo ẹgbàmí 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 títí tó fi ké jájú ayé. olúwa rẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ o ṣùgbọ́n má dé mọ́ra gbìyànjú kó pariwo síta kí wọ́n ṣàdúà fún ọ ó jókòó láàrin àwọn èèyàn wọ́n ṣàdúà fún ọ kò ṣe sàárà àkọ́pọ̀ ọgbọ́n mo wí fún ọ kò ṣe sàárà àkọ́pọ̀ gbàgbára rẹ bá ká àwẹ̀ tó ọba ní ọ̀sà gbà á iye tágbára rẹ bá ká kọ ọ̀rọ̀ àlá rẹ sínú àwẹ̀ yìí má jẹ́ nìkan ó pé o méwúrẹ́ wá má jẹ́ nìkan ó pé o má gbò wá n tó sì mo ti sọ fún ọ. tàbí kó o ṣe sàárà dùnú bó láti ṣe sàárà dùnú lọ́rọ̀ àgbáríjọpọ̀ èso Jésù gan wà bí àtìrìké wọn náà jẹ́ ń bẹ̀ gbé fáwọn ọmọ wẹ́wẹ́ tàbí kò gbé fáwọn oníbàárà àwọn ọmọ jẹ́. bí ewu náà bá ń bọ̀ Elédùà yóò gbé ọyọ kó mbẹ ogun náà ní borí rẹ̀ ó di mélòó ó di méjì. tó bá jẹ́ pé bí àgbàrá òjò láńlá ní ń bọ̀ lọ́ọ̀kan wọ́n sì òun rìn bọ̀ làgbàrá òjò yìí ń bọ̀ lọ́ọ̀kan bó ti fẹ́ kàn lára ọ̀sán rẹ̀ fò sí ẹ̀gbẹ́ kan àgbàrá òjò yìí ó ń lọ ọ̀sán àwọn wo ti ń lọ ọ̀tọ̀ tó ní túmọ̀ rẹ̀ o ọ̀tọ̀ ní túmọ̀ rẹ̀ o. tí ọba bẹ́ẹ̀ lọ ibì kan ní àsìkò yìí àbọ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan kankan ní àsìkò yìí fúnra ara rẹ̀ wọ́gán ó rí ó fojú ara rẹ̀ rí wàhálà tí ń ṣẹlẹ̀ kó tó dáwọ́lé ẹ̀jẹ̀ má pẹ̀rẹ̀ wá. káìpẹ́ ọfẹ́ ṣe òwò kan nígbà yẹn ó sì rí páwọn tí ń ṣerú òwò yẹn wọ́n ń pariwo gbèsè gbèsè ọjà ọ̀yá ọ̀sọ́jà ó sì wù ọkọ̀ tarú ọjà yẹn má dáwọ́lé ṣe sùúrù jásìkò gèrè àsìkò tó bá dáwọ́lé ńgbà yẹn ariwo tí ó padà ariwo gbèsè tí wọ́n jẹ yóò ju tàwọn títí ń pè síwájú rẹ̀ lọ ẹ̀gbọ́n mo wí fún yín ni. tàbí ọ̀sáfẹ́ kówó lé nǹkan kan lórí tàbí bóyá nìkan lórí kọ yáhùn lówó kan ńgbà yẹn tí wàá sọ pé dákun yá mi ń fi fún ọ nígbà ń fi fún ọ tọ́ ọ bá fún o ò ní rí owó rẹ̀ gbà mọ́ bẹ́ẹ̀ jàjù bẹ́ẹ̀ lọ́dọ̀ la o ò ní rí kọ́bọ̀ gbà padà oko gbèsè ní ọjà sí. gbọ́n mo wí fún yín ọ̀nà tí àlágbára pín sí ọ̀pọ̀ ló jantirẹ́rẹ́ eléyìí jẹ́ ọ̀nà àkọ́kọ́ tá a kọ̀ mú wá fún wa lónìí. ẹ̀mú ọ̀dọ̀ àgbàrá ayé ó kéré ó tóbi kò ní gbé wa lọ́mọ lọ o kò ní gbé wa láyà lọ o kò ní gbèdìlé wa lọ o. àgbàrá òjò alákànni tó kẹnu tó jẹ́ pé gbogbo nǹkan ló kó sínú kìí ṣe àlátà tún ní tukutu ó sì jẹ́ mú ìfún ọ̀nù eléyìí ó jẹ́ part 1 rẹ̀. gbogbo ẹ̀yin tá ń béèrè fún ìwé ìtumọ̀ àlá tí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ṣe ó ti tán àwọn fídíò mi kan tí mo post fún wa fídíò náà ti pẹ́ o ó ti lé lọ́dún 5 o ìwé náà ti jáde àti tà á tán àwọn tó dà fáwọn èyí tí ń bẹ lọ́wọ́ wa wọ́n ti sanwó rẹ̀ àtà síta
ìwé mi la ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde fresh tí ó jẹ́ part 3 tí ó jẹ́ part 3 ẹ̀rù àwọn onípáírẹ́sì ní bà wá ní òjì àmọ̀ bá ti ṣe torí ẹ̀ láìkọ́ ìṣẹ́nu kẹ́mú ọ̀pọ̀lọpọ̀ fídíò wa làwọn èèyàn ti lọ lò ó àwọn èèyàn ń lò mí wọ́n ń change ẹ̀ sí English oríṣiríṣiríṣi torí ẹ̀ ní jẹ́ kí n máa ṣẹ́wọ́ kù díẹ̀díẹ̀ wọ́n lé wa títí lórí Facebook náà láì dára WhatsApp torí ọjọ́ lébi ti pẹ́ ní olórin àwọn tó mọ̀ wá lọ́mọ̀ wá o a kì í bá a mọ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò yín lórí iṣẹ́ yín lórí àwọn ọmọ yín ẹ kàn sí mi ní WhatsApp ẹ sanwó nọ́mbà wo lẹ́yìn fi darapọ̀ mọ́ wa ní WhatsApp sẹ́rí WhatsApp ti ń fi ilẹ̀ yìí any country tí n bá lọ láyé WhatsApp eléyìí kì í yà mí òun ni kẹ́ ẹ máa tájẹ̀tì +2348032983298 ẹ mú ọ́dọ̀ nọ́mbà tí mo jù ú lẹ̀ mú ọ́dọ̀ kò séèfù ẹ̀. ọ̀gbọ́n mo ṣe wí àní +2348032983298 mú ọ́dọ̀ ni o kò tọ́jú ẹ̀ dáadáa. tẹ́ bá ti pe nọ́mbà yìí tí ọba ti lọ kẹmọ̀ pé sí lórílẹ̀‐èdè Nàìjíríà nù ẹ pe nọ́mbà Kútọ̀nù mi tóun náà ọba ti tó lọ ìsìn lórílẹ̀‐èdè Kútọ̀nù nù ó ti lọ kọ́ńtírì mi nù nọ́mbà Kútọ̀nù rèé o +22954651928 ẹ gbọ́ dáadáa +22954651928 WhatsApp ti Nàìjíríà yẹn ni kẹ́ ẹ máa lò láti fi bá mi sọ̀rọ̀ torí pé tí n bá fún yín mẹ́sẹ̀gì orí ẹ̀ ní ti dá yín lóhùn àwọn nọ́mbà mi yòókù ẹ máa bá ní mo máa ń pọ́ọ̀sì wọn lórí YouTube mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn mọ́bi tó yẹ kó ti yẹ kó bá mi sọ̀rọ̀ torí ẹ̀ mo fi nọ́mbà méjì lókù tí mo fi lẹ̀ ní orí ètò ṣùgbọ́n nísìn mò ń lo tàbí jẹ ẹyọ kan náà kún tó fi ń jẹ́ nọ́mbà mẹ́ta á dára fún wa o ìwọ tó bá join WhatsApp group wa má sẹ́ndì líǹkì o má sẹ́ndì fídíò má sẹ́ndì stíkà o tó bá sẹ́ndì wọ́n yọ kúrò ní o òfin tọrọ mọ́ nìyẹn o kìí sì ṣe pé tọ́ wọnú gúrùpù tó máa lọ lé àwọn obìnrin kí o ọgbà ìpè o nǹkan ọba bá wà òun ni kò kọjú mọ́ o ò sì jẹnu ìyẹn dúró bẹ́ẹ̀ a ní private group tó jẹ́ pé ibẹ̀ yẹn ọ máa béèrè àlá rẹ lọ́fẹ̀ẹ́ àwọn iṣẹ́ kan la fílẹ̀ ní òye ọ ní à ń ṣàlàyé fún un àbáwọn àlàyé nǹkan míì lọ́fẹ́ ká láàyè ọ ní à máa ṣàlàyé rẹ̀ fún yín bẹ́ẹ̀ yékéyéké àmọ́ tọ́wọ́ bá wọbẹ̀ 5,000 ló fi wọbẹ̀ ó sì máa san 5,000 lóṣù tágbára rẹ̀ bá ka á dára fún wa o á yẹ wa o kò ní yé ẹlẹ́ níta abẹ́lẹ́ lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ́ta wa o ire o ire ká. mọ̀kànjú ọlá kí ló dé tọrọ ayé ẹ padà wá rí bó ṣe rí yìí. pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. bàbá àgbà òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ lótùfẹ́ bá sọ tẹ́lẹ̀ fọ́ bá fẹ́ lọ́jọ́ àná kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀ mo pidán ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní já sí. bàbá ayé ti sú mi. má kánjú bó ti ṣe rí nǹkan lọ́dà. bàgbà bá ń bọ́mọ kékeré sọ̀rọ̀ tí màjèsí ń gùnjẹ ọrùn bí ti rí nu bí wọ́n bá ní kó o pè bí ti rí wá. gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn má kánjú gba nọ́mbà yìí kó o pè é. Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé máa fi ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń jágbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́
bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyádáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. bí ìrìnàjò rẹ bá wá ka mọ́rílẹ̀-èdè nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 8032 98 3298. òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkànbalẹ̀ mọ́sànjòjò ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pákó pé oníṣègùn ìbílẹ̀ akọ ìbò ti gbóyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba gbé fúyẹ̀ nítorí pé ọlọ́run gbọ́wọ́ rẹ̀ sí yanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára